àádọ́ta máa ló pé o àádọ́ta máa ló pé. Olúrẹ̀mí Margaret Ayakoka owó màmá Marvelous màmá Mercy màmá Michael gbéra nílẹ̀ ẹ̀kọ́ dìde. Àádọ́ta máa ló pé o. Olúrẹ̀mí o ojúlówó ọmọ lọ́wọ́ má dẹ̀ ọmọ lọ́wọ́ má dẹ̀ iye mẹ́gẹ̀rẹ̀ dán ọmọ lọ́wọ́ ṣọ́kọ Èkìtì ọ̀ṣọ́kọ Àkókó. Ọmọ wa o ọmọ ẹkùn ọmọ ẹlẹ́yìn kúnlẹ̀ àtọ́gìrì nínú ilé bàbá rẹ̀ gangan ni. Ìloro wọ̀ ní sẹ́lẹ̀ bàbá rẹ̀ máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu mi dáadáa. Ọmọ lùlóró ẹ̀gọ́ ọmọ sẹ́kùn ọ̀wọ̀ sùn ọmọ àlùwọ̀n àgbọ̀ ọ̀wọ̀ ṣèkéré ọmọ wa ń lé ọmọ ẹkùn ọmọ asọ̀rọ̀ wọn àgbọ̀ ọ̀wọ̀ sórí náà nílé bàbá rẹ̀ gangan ni. Olúrẹ̀mí o ọmọ ọlọ́jà mẹ́ta yẹn ń ná lóòjọ́ kọ̀bá náà mú ṣe tán ọ̀yánà rìgìdì lóró ọ̀yánà owó taṣù kẹta nílé bàbá rẹ̀ gangan ni. ọmọ lọ́wọ́ madẹ iye mẹ́gẹ̀rẹ̀ dán ọmọ lọ́wọ́ gbọ́dọ̀ jẹrẹ dùn tó rẹ́dùn ló ṣe bàbá yín lóore. ọmọ ẹdún filé hàn mí ẹdún fọ́ọ̀nà mi. ọ̀yá Olúrẹ̀mí gbéra ní ilẹ̀ ẹ̀kọ́ di ìdí ọmọ lọ́dún tí mo dún ẹ lọ́dún. ìyá rẹ̀ Dickness Olúwafẹ́mi ló rán mi wá lónìí máa kí ọ̀pọ̀ kú ọdún àtàwọn àbúrò rẹ̀. mo dúpẹ́ Fìlàní àtolúwa ṣeun Olúwafẹ́mi náà ní ìmọ̀ ṣàdúrà fún ọ. wọ́n ló pa àádọ́ta ọdún lọ́jọ́ tòní. wọ́n ń pé igba ọdún nílé ayé òkú dàbí ọjọ́ kan láyé. wọ́n ní àṣeyí ṣàmọ́dún o. Olúrẹ̀mí o ó yá sọ wípé orí mọ́ sẹ́wà ní o. orí mọ́ sẹ́wà Olúrẹ̀mí at 50 mo ní orí mọ́ sẹ́wà ní o. orí mọ́ sẹ́wà ẹ̀sán ni olùkà máa re àfọ́ni orí ẹ̀ máa sán Ìyórèmí o orí mọ́ sẹ́wà àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o ọkú ọdún òní o àṣeyí ṣàmọ́dún o. Àdùnnílẹ̀ mi jó lówó fújọ́ ọmọ akitì olú ọmọ akitì kìtì àbájá.